Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
Torí ara máa ń lé olórí ìyanu wọn. Wọ́n ní ṣe nǹkan tó máa ń báyìí. Káwọn báyìí ló wá ní. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo lè dé ní. Arábàá ní ìdí àyèdè o. Àyè olówó arábàá ní ojú òde ti ọyá. Bàtọ́jú ọmọdé ọmọ alábàásìkò o. Bàtọ́jú sí títí ni wọ́n máa tètè pẹ́. Kábíyèsí ọ̀yá ní rárá kí ló fò lókè ẹyẹ. Ọ̀yá alóyún dọ̀tí kí ló fò lókè ẹyẹ. Ẹyẹ ìlọ́wọ́ ló fò lókè Atawewe. Ọmọ ìyàwó fò lókè, alẹ́kùnrin fò lókè, alẹ́kùnrin fò lókè, lábùnà àwọn fò lókè, ìbànújẹ́ fò lókè ìyàgbá ọba. Wọ́pọ̀ orí ọ̀rọ̀ nígbà tí ó dúró lórí. Alábọ̀n ní tó ọ̀dọ́, àbísọ̀rọ̀ níbi o, àgbáyé àjẹ́, alájú lèmi o, èlò lórí ọ̀dọ́, nígbà nínú ìwọ̀n ọ̀gá kí o. Emmanuel tó yá lórí ẹjọ́ nínú òun lòdò náírà. Ọjà ìjọba ló pọ̀ nínú àwọn àdásí. Báyọ̀dé tó yá gbogbo lókè sọ̀sọ̀sọ̀sọ̀. Àwa náà ń sọ sọ̀sọ̀sọ̀ sọ̀sọ̀sọ̀. Àwọn olè sálẹ̀ kúrò. Ṣé ká mọ̀ sí ẹ̀yìn? Àwọn olè sálẹ̀ kúrò. Ìpolówó ni. Láti ìpolówó ni. Ìpolówó ni. Bóyá ọ̀fọ̀ ìgbàlẹ̀wọ̀ èdè ọmọ aláṣojú alágàtì bóyá Atawewe bàbá. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.